torí ọ̀run bọ̀, èyí tá bá ṣe la fi gbére lọ́run. Ṣiṣẹ́ torí ọ̀run bọ̀, èyí tá bá ṣe la fi gbére lọ́run. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ f'Olúwa. Inú yá dùn lọ́jọ́ alẹ́, ògo tuntun á sọ̀kalẹ̀, ìràwọ̀ tuntun á yọ. Ó jẹ́ mọ̀ pé àwọn tó ti ń fi ọṣẹ lẹ́yà tẹ́lẹ̀ láìpẹ́ láì jìnnà yìí wájú rẹ̀ ni wọ́n ti máa tọrọ jẹ. Ẹ jẹ́ kí á jókòó ní ìṣẹ̀lẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí mo rí láti wà ní àárín wa ní ìlú Atlanta. Amen. Ìlú kí ni mo pè é? Atlanta. Àwa fẹ́ pè lédè Nàìjíríà kọ́ Atalanta. Àwa fẹ́ pè lédè Amẹ́ríkà kọ́ Atlanta. Atlanta. Amen. Ayọ̀ wa yóò kú lọ́jọ́ alẹ́. Inú mi dùn láti wà láàrin. Mo sì rí pé ẹ̀mí mo ṣe kí ni ó ń rìn. Ó ṣe kí ni ó ń rìn. Ó ṣe kí ni ó ń rìn. Number 2, ẹ̀mí mo ṣe kí ni ó ń jọba. Sọ pé ó ń jọba. Ní ògbọ́ kò tẹ́kù. Inú mi ṣe ẹ̀dùn nìyẹn. Ẹ̀mí mo ṣe kí ni ó ń jọba. Mo ní inú dídùn bẹ́ẹ̀ náà ní orí ọ̀fẹ́ láti wà ní pẹ̀lú àwọn bàbá wa, the chairman of the United States of America, Agbala Atura worldwide, in person of Pastor Ade Nodi. Put your hands together. Àti ń bá ara wa bọ̀ ọjọ́ ti pẹ́. Ohun tó lè jẹ́ kí ìgbà ìrìn àjò ayé wọn ní ìrẹ̀lẹ̀. Ẹni ó bá nírẹ̀lẹ̀ inú mi máa ń dùn sí wọn. Ṣùgbọ́n kí a wá mọ̀ kankan pé ìwà ìrẹ̀lẹ̀ yẹn Bíbélì sọ fún wa pé kì í ṣe òmùgọ̀, ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Tó bá rí ẹni tó lọ́run gbéga, tó ní owó lọ́wọ́, tó ní fame, tó popular káàkiri, ṣùgbọ́n tó ń ṣe bí ẹni pé kò jẹ́ nǹkan kan, àwọn tó ń rìnrìn ìjọba Ọlọ́run ni. Ṣùgbọ́n dúpẹ́ fún ìgbé ayé yìí, ẹ tẹ̀síwájú. Ẹ ò tí ì débi kankan ṣe bẹ̀rẹ̀ ni. Kí ni mo wí? Wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. Àwọn ìjọ délé ológun lórúkọ Jésù. Bákan náà, my dear pastor, my son in the Lord, olùṣọ́ àgùntàn ajíhìnrere àti wòlíì ọlọ́ba. Ẹ gbọ́dọ̀ sí ọlọ́ba. Ẹ pè é, ẹ má bẹ̀rù, ẹ jẹ́ kó dún bí àrá. Yóò dára fún yín. Ìgbà tí mo sọ pé bí ọdún karùn-ún tí mo ti débí, bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn máa ń wá sí US níbí, mo á rí pé mo ń rẹ́ wọn jẹ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí Ọlọ́run ṣílẹ̀kùn yẹn, mo dẹ̀ wá síbí. Mo gbà ládùúrà pé láìpẹ́ láì jìnnà máa tún yọjú sí i. Lọ ayé ràn yín lọ́wọ́. Gbogbo àwa olùṣọ́ àtúntò ọ̀gbọ́dọ̀ ni wọ́n máa wá láyé ká máa ṣáàpù òtútù. Mo gbà ládùúrà pé láàrin àwọn akọrin ọ̀run a ò ní fi ṣe àwátì. Níwọ̀n ìgbà tí ọjọ́ orí yín dàgbà ṣùgbọ́n tẹ́ ò dàgbà láti lo ẹ̀bùn yín fún Ọlọ́run, gbogbo ọ̀nà tí Ọlọ́run fi gbà tí fi ṣe ní lógo, ẹ̀mí máa ṣe ní lógo. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo àwa màmá àti bàbá tí a wà níbí láti àná tí Ọlọ́run dẹ̀ fún wa lórí ọ̀fẹ́ láti gba ire wa lọ́wọ́ Ọlọ́run. Ire tí ẹ ti gbà yóò jẹ́ àjẹmọ́nú. Àmì yẹn ò tẹ́ mi lọ́rùn. Wá kọjú sí àwọn olóhùn èlò. Mo sì máa gbàdúrà fún ọmọ mi yìí fún ìfòròyàn. Ẹni a bá fi kọ́kọ́rọ́ fún tó bá fi lé èèyàn lọ́wọ́, èèyàn á rí àmì ẹ̀. Iṣẹ́ tá a fi rán wa ni. Ìtàbálẹ̀ ti sọ̀rọ̀ àṣẹ yẹn ṣe kíni á tẹ̀lé. Ògo Ọlọ́run afarahàn náà ayé yìí. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ló jáde nígbà tí àwọn tó ń ti iṣẹ́ ìránṣẹ́ lẹ́yìn. Àwọn ayà mi lẹ́nu gbá àwọn tó tún ń lo ohun èlò
ẹ̀tún ṣe kí ni ẹ̀tún ti ṣe ìránṣẹ́ lẹ́yìn gbogbo tó lè mú ìtìjú bá ayé yín nítorí pé ẹ̀ ń sọ̀pọ̀tì mínísírì yìí ìtìjú ayé yín ẹ̀gbọ́n ayé yín lórúkọ Jésù yóò di ògo. Ẹ wá láti Nàìjíríà ẹlòmíín wá lọ́wọ́ òfo ni bàtẹ́ bá máa padà sí Nàìjíríà pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún lẹ́ẹ̀ padà sórí ìlú. L'Amẹ́ríkà ẹ ó ṣe rere ní Nàìjíríà tí a ti bí ẹ ó ṣe rere lábúlé tẹ ti jáde wá ẹ ó ṣe rere bẹ́ẹ̀ ògo Ọlọ́run yóò dẹ̀ fara hàn. A dúpẹ́ fún ìtẹ̀síwájú Ọlọ́run náà ayé yìí ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Kí a tó yin Ọlọ́run lógo mo jẹ́ nǹkan tó máa ń tẹ̀lé àkókò mo ti bèrè àkókò tó yẹ kí n lò mi ò sì ní kọjá àkókò yẹn torí pé ẹ̀mí mọ́ kì í ṣe kọjá ayé ẹ̀ ṣùgbọ́n àwọn ọba tí a wò gbogbo apáta la máa yin Ọlọ́run lógo. Mo fẹ́ kí ẹnìkan kó sáré bá mi wo ìwé Genesis chapter 8 verse 1 kí ẹlòmíràn máa ṣe Genesis chapter 9 verse 1 bákan náà. Yes. Ọlọ́run sì rántí Nóà. Ọlọ́run rántí Nóà àti ohun alààyè. Ọlọ́run rántí rẹ òun ló fi wà níbí sọ pé Olúwa yóò rántí mi. Jẹ́ kó lọ sókè. Now bí ìdáhùn rẹ bá ṣe ga sí bẹ́ẹ̀ náà ni àbí bí ìbéèrè rẹ tó bá ṣe gbóhùn sókè bẹ́ẹ̀ ni ìṣelógo rẹ yé síkiri bẹ́ẹ̀ ló ṣe máa ga sókè pé Ọlọ́run yóò sì rántí mi àti èmi àti ọkọ mi àti èmi àti aya mi àti èmi àti àwọn ọmọ mi. Ọlọ́run rántí Nóà kò gbàgbé ẹ̀ sínú ìkún omi tó mọ̀ pé kì í sókè lè ní ó máa gbé orí ilẹ̀ lè ní ó máa gbé. Ọlọ́run ti mọ ibi tó yẹ ọ́ ọ̀nà àbáyọ ọ̀dẹ̀ kò sọ́nà àbáyọ méjì ibi tí ó wà yìí lọ. Kí ni pàdé kí láà pè é? Ọ̀fẹ́ bọ́. O ti bọ́ àbò tí bọ̀ lọ́wọ́ ọ̀tá lọ́wọ́ ogun èṣù lọ́wọ́ àgbàná lọ́wọ́ àṣedànù lọ́wọ́ ìpọ́jú ká má lè bá lọ́wọ́ àìsàn lónìí àìsàn lọ́la. Sọ pé mo ti bọ́ o. Mo ti bọ́ o. Ó wá pè ẹyọ kan báyìí mo ti bọ́ yẹn pè ẹyọ kan. So wọ́n báyìí. So wà mí. Ìlọ́wọ́ ìpèsè wà mí. So wọ́n báyìí. Mo ti bọ́ o. Bàbá mi ti rántí ẹ jókòó. Náà kí ni náà yẹn sọ fún wa? Ẹ tó bá kó máa kà tó jẹ́ pé kò tí sùn tó jí. Yes. Àwọn náà ló máa ka ọmọ kan fẹ́ kó tó sùn. Ẹ ṣeun ẹ káre màmá yóò dá fún yín ọjọ́ yẹn á dalẹ̀. Ó ṣe kí ni fún ó súre fún àwọn bàbá wa ti súre fún yín gbogbo àwọn bàbá wọn yẹn wọ́n ti súre fún yín láti àárọ̀ ṣùgbọ́n èmi wá bẹ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ lọ́wọ́ ẹ̀ pé yóò súre fún ìdílé yẹn. Ó ní kẹ́ ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí ẹ máa ṣe rere ìlérí àti májẹ̀mú Ọlọ́run yìí ṣùgbọ́n gbà tí a rìnrìn àjò yìí tí a dé Genesis chapter 21 ẹnìkan ká ẹsẹ̀ ìkéde fún mi. Genesis 21. Olúwa sì bẹ̀ ṣe pé ìbẹ̀wò ni Olúwa sì bẹ̀ Sáráà wò tí a bá wá wo ìyá màá kàn ká lórí fún wa ẹdúró báyọ̀ màmá wa Mrs. Black. Ẹ ó rí pé nínú Genesis chapter 8. Ó ní kí ni ènìyàn? Number 1, Ọlọ́run sì rántí ènìyàn. Ọlọ́run tún rántí ènìyàn tán. Ó ní kí ni ènìyàn tí Ọlọ́run lọ bẹ̀ ènìyàn wò. Ó ló ṣàdá rẹ̀ lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Ó fi ògo àti ọlá ó fi dé ládé. Ó wá ní kí n wà àti èmi
ká jọba lórí ohun gbogbo tí òun dá. Kí ló wá dé tó jẹ́ pé ohun tí Ọlọ́run ní ká jọba lé lórí ló wá ń jọba lé wa lórí lẹ́yìn? Sọ kó dé wọ̀ fóun tí a dá pé kí n jọba lé lórí kó wá jọba lórí mi. Mo ti gbọ́. Ó ti gbọ́. Ọ̀nà àbáyọ òun náà ni àdúrà tí a gbà ẹ́. So àwọn bàbá wa ti bá wa sọ ìjìnlẹ̀. Bí àwọn olóyìnbó máa sọ pé I don't believe in competition or repetition. Wàhálà ló máa ń dálẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ní di competition kò dẹ̀ ní di repetition. Ìgbà tí ọmọ máa bọ́ síbílẹ̀ kan kó yí Ọlọ́run lóhùn. Ìgbà tí àwọn máa bọ́ pé wọ́n sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ pé gbọ́ràn sọ fún ẹjọ́ wọn ni kẹ́ gbọ́ràn. Tẹ́ ẹ bá ti gbọ́ràn ẹ máa wí kí n máa gbọ́ ọ. Kò sáàsó ìgbìfọ̀ gbé àáfàá wípé àbí àáfàá wípé ni tẹ́ ẹ bá ti gbọ́ràn sórí aláìgbọ́ràn ayé rẹ̀ yẹn Olúwa yóò bá wọn wí. Pàtẹ́wọ́ rẹ̀ fún Jésù. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ jẹ́ ká dìde ká yìn Ọlọ́run.